èmi ò súpó o mi ò súpó tó bá jẹ́ pé nítorí property ni wọ́n yóò dẹ̀ fún yín ọlọ́run ọba ló lẹ́bi náà dùn mi ò fẹ́ anybody o nínú family mọ́ o ó tó gẹ́ gba ni rárá pé nǹkan táwọn fẹ́ sọ náà nìyẹn àgbàlagbà tó wà ń bẹ ní bọ̀ kó yẹ pé bíyá èèyàn mọ̀ sí ẹ máa lẹ́ẹ̀sùn pé náà ni àwọn ọkùnrin náà dẹ̀ kí fẹ́ gbà torí ó níyàwó sí South Africa bó sì sọ̀sọ̀ nǹkan mi tó dúró sí ó yà lẹ́nu pé opportunity ńlá tóun tó fi ní confidence sọ̀rọ̀ síta láàrin gbogbo kiri ó ní bó sì bàjẹ́ pé tó bá lóun ò ṣùpọ̀ tó bá lóun ò lè dúró tóun kó o má dúró tì wọ́n kò sí wàhálà ń bẹ̀ nǹkan wò pé ọmọ yìí tó bá lọ fẹ́ lómi bó ṣe máa tọ́jú ọmọ yìí lòun ṣe ń wò ó ṣe pé bí òun ní nǹkan lọ́kàn fẹ́ tẹ̀lé náà pé kò sí wàhálà wọ́n bá ní ìyàwó wa lọ máa ronú sí wò lóun bá dìde láàrin wọn bá wọ yàrá lọ bá lọ ń ké láti gbogbo wọn lọ tán torí àwọn èèyàn náà ti ń lọ wọn kájú tí ń lọ síbi iṣẹ́ ìyá àwọn gan àwọn tó wá dúró tí wọn ti lọ màmá sì wà lọ́dọ̀ àkọ́bí wọn bó ṣe wá wọ́n ṣe pé òun nìyẹn bó sì wá pé òun wá ní gbogbo kó máa lọ wá mo fẹ́ rí ẹ máa lọ máa rí ẹ wá mo fẹ́ rí ẹ àbájọ láti kọ bí 8 months tọkọ ẹ ti kúnlẹ̀ ló ṣe ń fún mi latitude ọ̀rẹ́ mi mo pọ̀pọ̀ ẹ̀ ta ló wá pa Samson wọ́n ní poison èmi kò dẹni sọ pé máa fún ní poison jẹ ẹ sọ ijó tó sọ pé ó yá tí mo sọ pé rárá rí ẹ wá torí ẹ̀ lọ pa òun lọ́kọ òun kọ́ ló ń pa ìwọ ló pa Moses ìwọ ló pa now wá sọ pé òun fẹ́ máa gbọ́mọ òun lọ ọmọ ẹ̀ ṣé mo bímọ fún ẹ dúdúdúdúdú ta ló bí favour ṣé ọmọ ẹ ní favour ni ọmọ Samson ní favour and look at me very well kò tó sí nǹkan kan tó lè ṣàlàyé mi àti ẹ mọ́ Moses ní wọn bí ẹ dá ó fẹ́ lọ bọ́kọ ẹ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò sí anything tó máa ṣàlàyé láàrin mi àti ẹ mọ́ ìwọ ìka burúkú yìí ṣé yẹ kó pa òun kọ́ ló ń pa ìwọ ló pa ẹ̀jẹ̀ máa bèrè lọ́wọ́ ẹ̀ wo tó máa fi wọlé ẹsẹ̀ díẹ̀ máa bèrè lọ́wọ́ ẹ̀ ìwọ ló pa tó bá lóun ló ń pa náà nìyẹn àmọ́ ọmọ òun làwọn sọ̀rọ̀ ń pa ẹ̀ òun díẹ̀ máa gbọmọ òun lọ mú èkọ́tù wa ó lè fẹ́ gbọmọ ẹ̀ ṣe bọ́mọ ẹ̀ lọ mú èkọ́tù wa lọ ṣe DNA tó bá ti jẹ́ pọ́mọ ẹ̀ ọmọ tàwa kò kan ẹ̀ ok láti jọ ẹ̀ tó lótò lóyún fún ìgbà tó náà ń ṣoyún ni mo lóyún wo wàá rí kan tí máa ṣe fún ẹ sórí àṣírí ẹ ojú òtí mi wo mi ní pàwọ mi ní pẹ́ sọ̀rọ̀ ayé ni máa pẹ́ sí mo sọ náà mo ní ìlú ẹni wàá fi sọ fún mi bó ṣe pa ó sì tún dájú o tí èso nǹkan tí Samson ṣe fún ẹ náà tó fi jẹ́ pé láti kékeré ló ṣe tó fi dàgbà òun kọ́ ló ń pa ìwọ ló pa àlọ́ òun kọ́ ló ń pàṣẹ òun ṣe máa pa òun kọ́ ló ń pa bó níwọ̀ ló fún poison jẹ ìwọ ló poison Samson Moses òní rí dùnú bó ṣe gba Samson àbóhùn lọ́wọ́ ẹ̀ Samson ti wá dìdùnú ẹ̀ báyìí torí pé ó ti kú kò ìbára ilẹ̀ máa bá àwọn ọkùnrin míì lájọṣepọ̀ ó wá fẹ́ yọ mí kò lójú ọ̀nà àbí evidence ẹ̀dá pé mi ni mo pa Samson evidence tó tún sọ lẹ́nu yẹn wákò àwọn bá pariwo lé àwọn olórí bá lọ ní kò sí wàhálà ló bá gbé kọ́ọ̀dù wọ́n ní Moses bá pe màmá ń jọkọ̀ hello báwo ni ṣe wà pa àgbà ọdẹ wa ń bọ̀ wálé ara wọn ti ń yà ṣé òun gbúrò bọ̀dá ẹ̀ mo gbúrò ọ̀nà wà lóyìnbó wọ́n lọ ṣe kọ́ọ̀sì kan bẹ́ẹ̀ ni kò sí wàhálà ṣe mọ̀ pé tó bá wọlé wọ́n máa rí ibi tí wọ́n sin kò sí àti wọ́n máa bà jáde síta lókun ibi ẹ̀gbẹ́ kan ní wọn ra sínsín wọ́n dẹ̀ máa rí ìrẹ́ ṣe wọn jẹ́ kí bá máa wá kọ́ wá síbẹ̀ kọ́ wá rí nǹkan bẹ́ẹ̀ ọ̀nà ìwájọ́ kan ó sì sọ̀rọ̀ kí màmá ń ṣe bákan sí ó wá ní ẹni tẹ́ ń torí ẹ̀ ṣe bákan sí tó bá ń rákòrò á ti dọ̀rùn lọ́pṣọ̀n àfi kẹ́ ẹ gbà wọn bẹ́ẹ̀ màmá ṣe ní
ó sọ̀rọ̀ kan ní ìsìn báwọn ẹgbẹ́ sí ni pé Moses máa sọ lọ́rọ̀ báyìí jáde mama sì ni Moses ó ti pa mama sì máa sọ di Moses lọ́rùn Moses ó ti pa ta ni kí ni mo pa ṣé mi mo tọ̀ lọ síbi iṣẹ́ ni ṣé mo tọ̀ lọ síbi iṣẹ́ ni ṣé àjọ ṣé ń bì kan náà ni ibi iṣẹ́ wọn ló ti rú ọ̀ṣẹ̀ pé kinní kan ni pé ó ń pariwo nínú tó fi kú Moses ló pẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ariwo tí màmá ń pa nìyẹn bọ́ọ̀ ló ṣe jẹ́ Moses pẹ́ ẹ̀gbọ́n ẹ̀ Moses ló pẹ́ ẹ̀gbọ́n ẹ̀ Moses àgbà tó pa màmá ò lè sọ̀rọ̀ gbé nǹkan báyìí ni màá lóun fẹ́ padà lọ sílé màá padà wálé àǹtí ṣeun àti màmá délé màá ti bá òun ti di jẹ́nàjẹ́nà màmá ní Àbákẹ́ ó sì gbà tí wọ́n pọkọ ọmọ ẹ lọ́wọ́ obìnrin burúkú ni ẹ́ sọ́rọ́ ọmọ tó bí ó fẹ́ ọkọ ìyàwó tó bá fẹ́ náà ni ó sùn púpọ̀ náà ó ní náà bá ń bẹ̀rẹ̀ sí ké ń pé màmá ẹ má fọmọ ọmọ yín ṣépè kò rí bẹ́ẹ̀ ọjọ́ tóbìnrin bá ti ń yàn lè ló ti invite ikú fọ́kọ ẹ̀ sóòmọ̀ ni ọkọ ẹ̀ ò deserve nǹkan tó ṣe fún bó ṣe nífẹ̀ẹ́ tó bó ṣe kó ẹ sọ́kàn tó ti wà láńbẹ̀ ṣe gbó ti pa ojú ẹ̀jẹ̀ ti wálẹ̀ ọtí gbogbo pẹ́pà ti fún ẹ ó dí yà sọ́ọ̀bù ọkọ ẹ̀ ló pọ̀ níta ẹ̀ ṣe ń kọ̀kọ̀ ẹ̀ lè ṣe ń gbangba gbọ̀n tó wà ń bẹ ní kí ló ṣẹlẹ̀ irú ọ̀rọ̀ wo ni màmá ń sọ yìí àwọn ní wọn ò ní sọ jù bẹ́ẹ̀ lọ lágbájá àkọ́bí wọn obìnrin ẹ̀ náà pè tó gbọ́dọ̀ wọn tí tó dàgbà bá ń kẹ́rù mi jáde ọba ẹ bá ń kó gbogbo ẹrù mi jáde bá kó wọn bá bọ́ sọ́dọ̀ ọmọ yìí wọn bá yàtọ̀ lórí bẹ́ríà ọmọ yìí wọ́n ti táyì ẹ̀ wọ́n kò fi ojú ẹ̀ lẹ̀ wọ́n bá ṣe tòròròrò màmá ń tọ̀ mo tò lé ẹ lórí abẹ́ òun ló ti jáde wá àwọn pariwo ìtọ̀ gẹ́gẹ́ bí abiyamọ wo gbogbo àwọn tó lọ́wọ́ síbi ikú ẹ̀ láìpẹ́ láì jìnnà yìí kó mú wọn sójú lẹ́yọ kọ̀ọ̀kan kì bá aṣọkùnrin kì bá aṣọbìnrin òkú bá jẹ bí ẹ̀ràn bá jọ bí ibì kan náà kó o fà wọn sọ́dọ̀ kó tó di oṣù mẹ́fà fà wọn sọ́dọ̀ bí wọ́n bá ṣe lóògùn owó yóò jẹ́ fún wọn wọ́n bá gbé lẹ́bọ̀ kò gbọdọ̀ jẹ́ fún wọn wọ́n bá gbàdúrà rẹ̀ kò gbọdọ̀ jẹ́ fún wọn bẹ́ẹ̀ ni kúrí fún wọn Samson òun lágbèjẹ́ òun kíkẹ́ lọ́mọ lòun pè ẹ́ láti ìsìn lọ kó dìde bẹ́ẹ̀ ò gbọdọ̀ sùn mọ́ ò gbọdọ̀ sùn mọ́ gbogbo àwọn tó lọ́wọ́ síbi ikú ẹ̀ lọ́wọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ wọn wọ̀ yọtọ́ bẹ́ẹ̀ ni kò ṣe mú wọn kó pa wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọn ò gbọdọ̀ lórí wọn ò gbọdọ̀ lọ́mọ láyé ọmọ ò gbọdọ̀ sin wọn bẹ́ẹ̀ ni kò ṣe dí fún wọn bẹ́ẹ̀ ni kò pa láti ìsìn lọ kó bẹ̀rẹ̀ sí máa pa wọn láti wákàtí lọ Samson ò gbọdọ̀ sùn Samson dìde tó o bá sì wá pa wọ́n mi ní padà sínú ilé yìí bó o bá ti pa wọ́n kó wọ́n fi wọ́n sẹ̀sìn kó o tó pa wọ́n kó o pọnmi sí wọn ní kòkó fi wọ́n sẹ̀sìn bẹ́ẹ̀ ni mo tọ̀ sí ẹ lórí báyìí mo sọ fún ẹ o ò gbọdọ̀ díwúrè dídé òbò dàbí kó o dìde ní pẹ̀ ìyá bá dìde ìyá bọ́ sọ oníṣẹ́jú gbé yẹn ni màmá ti fi abẹ́ wọn tọ̀ sí tán ó bá ń sunkún ó lóun bá ń sunkún òun bá ń sunkún pé màmá ẹ jọ òun mọ̀ pákó ẹ ẹ ṣàánú òun ẹ mọ̀ ṣe báyìí òun ṣe bó mọ̀ pákó ẹ kí ló wá ń bẹ̀ mí fún ìgbà tó lóun mọ̀ pákó ẹ ní tí mò ń sọ ni pé kí Samson dìde Samson ọmọ kékeré lọmọ kó o dìde Samson ọmọ kékeré lọmọ ọmọ abẹ́bẹ̀ ká kó dìde wákàtí òwe lọ kó jà kó bẹ̀rẹ̀ sí máa jà láàrin oṣù mẹ́fà àwọn tí wọ́n ṣe púpẹ́ kí wọ́n wá sí bí wọ́n bá ti wá fẹnugbò nídìí sáré rẹ̀ wọn gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ kó kọ́kọ́ fún wọn lákàlàkà kó fi wọ́n sẹ̀sìn wọ́n bá bí gba ọmọ kó palẹ̀ ọkọ̀ kan tó máa fi tó òní kú kan ni tó bá gbógójì ọmọ kó lè kókó òní kan dídé ó ní ló bá sọ bẹ́ẹ̀ ní ó bá ìgbà tó sọ tán ló bá dìde nígbà tó di ní màmá dìde mọ́ ni ó yẹ jẹ́ lọ màmá ẹ ṣe lọ ṣé má lòdì ẹ ni tó ní má lòdì ẹ mo lówó lákàntì sí fi gbalẹ̀ torí ọmọ ni ò jẹun kọ́lé láyé torí ọmọ ni ọmọ òun náà ní wọ́n para wọn níṣẹ́jú òun nítorí obìnrin abẹ́rẹ́ tọ̀ sórí ọmọ tiẹ̀ tó bí iná ọmọ ìyàwó tó wá fẹ́ náà yóò sì kópa bá sọ bẹ́ẹ̀ ẹ wò àbá dìde
ẹ wò ó ìyá tọ̀ sórí bẹ́rí ọmọ ẹ̀ ni ó yan sọ ó tọ̀ ó ṣépè tán ìyá bá ní ká wá gbé òun tó bá ní pa àwọn ògbé òun lówó lọ́wọ́ tóun àfi lọ rẹ́ǹtì bó ṣe yàrá kan torí ọmọ lòun ò ṣe kọ́lé tó bá ní pé òun lòun ní gbogbo ilé duplex tóun kọ́ mẹ́wàá lẹ́yìn iṣẹ́ tóun ṣe tó bẹ́ẹ̀ nígbà tí fàyàwọ́ fi níyì làwọn fi ṣe fàyàwọ́ táwọn àwọn torí ọmọ sanwó skul ọmọ kékeré bàbá wọn ti dà wọ́n lẹ̀ fún mi tóun ti ń tọ́ wọn ibò náà bímọ ọkùnrin jẹ́ kó ọmọ rẹ̀ pa táìmù tó ewu náà wọn jèrè ọmọ rẹ̀ kọ́ ọmọ rẹ̀ wá pa ó mọ̀ bó ṣe ń di lára ìyá bá kúrò bẹ̀ ìyá ọba gbé àti mọ́tò ọba lọ tí wọn lòun wọlé padà wọ́n tóun wọlé padà ó sì sì wá bá òun ní ṣé ò fẹ́ sórí burúkú ṣáyé rẹ̀ ò fẹ́ dàrú mọ́ tilẹ̀ wọ́n wá bá mi o sórí báyìí mo dẹ̀ sọ fún ẹ abóhùn sọ fún ẹ ó ní àdíṣeun gbófo òfẹ tóun ní sí Moses ó wá dàbí pé wọ́n kò gbé ara Moses òun ò lè withstand láti dúró sẹ́gbẹ̀ẹ́ Moses fún ìṣẹ́jú 5 tí wọ́n ti máa bí òun tí Moses bá ní má bínú bẹ́ni pé kéèyàn máa sọ pé kéèyàn máa ṣépè fún ìlú ṣe máa létí òun má bínú ẹ̀ máa ń hàn òun létí ni ibẹ̀ ló ń ti mọ̀ pé kò sí nǹkan tó ń pè nífẹ̀ẹ́ láàrin òun àti Moses ìtànjẹ ọ̀tá ni nígbà tó ń ṣe tóun sá sọ bẹ́ẹ̀ òun wá wò yàrá òun lọ òun bá tún ké òun bá gbé fọ́tò ọkọ òun mí ìmọ̀ ń pẹ́ ṣé bí jòyè mú abẹ́ sọ̀rọ̀ mo sọ pé nǹkan tó bẹ̀rẹ̀ àbúrò ẹ̀ ń ṣe fún mi ò ṣàgbọ́ ò ṣe kankan ò ṣe gbá kan níbẹ̀ ni nígbà tó yá inú ilé yẹn ó dá ooru mú òun bóun ṣe máa sọ òun ní méjì òun bá gba ọ̀dọ̀ mọ́mì òun lọ òun ṣàwà ń bẹ̀ bẹ́ẹ̀ ló ń wà fóṣù 3 lẹ́yìn oṣù 3 wọ́n ní ó lè máa gbé ìbẹ̀rù gbogbo lọ títí òun fẹ́ gbalé padà sílé ọkọ ẹ̀ wọ́n ti pè òun kó máa gba ẹ̀dátì ọkọ òun ẹ̀dátìmẹ̀ntì ẹ̀ òun lọ́bẹ̀ kò tó yẹ kó ń ṣe òun ṣe gbọ́mọ orúkọ òun kò tí wọ́n bẹ́ orúkọ òun tí wọ́n bẹ́ ṣàfọ́n òun ní nǹkan tó yẹ kó fún wọn sọ wọ́n yẹ sí àkáǹtì òun náà sì pọ̀ dáadáa òun ṣàníwò òye òun mọ́ wọ́n ní àwọn máa lórí náà ni ọlọ́pàá èrú mọ́ ni ẹ property ọmọ ẹ̀ tí wọ́n ló pa ni òun kọ́ lòun pa ìwé tí wọ́n ló pa máa lọ lé ló bẹ̀ lẹ́rù ló bá padà sílé ìgbà tó ń délé òun bá Moses ti rù kò kúrò nílé Moses ti rù ẹni tó bá lọ síbi iṣẹ́ tó bá ti ibi iṣẹ́ dé orí bẹ́rẹ̀ àbọ̀dẹ́ ló máa jókòó sí láti àárọ̀ títí di alẹ́ tí ó ti wọlé sùn Moses ti wọ́n mú ọtí gbà tó ń rí ní kó tó wá rí báyìí sí nǹkankan wọ́n á sóúnjẹ tó ń gbé fún kò lè jẹ oúnjẹ mọ́ gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ tó máa di mú yẹn kò bóun ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ kò di mú kò ṣe anything ó ní lẹ́yìn oṣù 5 tọkọ òun kú ó ní bí wọ́n ṣe pé òun níbi iṣẹ́ yẹn ni pé Mrs. Lágbájá àwọn fẹ́ rí yín gbà táwọn débẹ̀ wọ́n ní ìkànnà àwọn ara ẹ̀ ò yá sínú ọkọ yín ni ara ẹ̀ ò yá o wípé ó wà lọ hospital pé ó wá sọ pé òun fẹ́ rí yín ó fẹ́ rí mi òun bá lọ bẹ̀ ló bá ní ìwò you forgive me o your husband has been hook my neck ó ló dàbí pé fíìmù lòun wò ni my husband hook your neck kẹ èmi kọ́ lẹ́bẹ̀ o ọ̀nà ọmọ yìí bò jẹ́ ni ẹ̀yin fámìlì ẹ̀ ẹgbẹ́ wa bá sílé wa kí yakọ oníbò ń ṣe pé yakọ ni pé ẹwẹ́ ń tó kọ ọmọ yín àṣírí ẹ̀ ti tú o yàrá ní kó máa gbé bọ̀ wọ́n á gbé wa wọ́n bọ́ síbi bẹ́ẹ̀rẹ̀ àyẹn ó ní ìgbà tó máa rojọ́ báyìí ló ṣe jẹ́ ẹni tó pọ̀ ọkọ òun yẹn ò báyìí ló ṣe jẹ́ ikú yẹn kàn bọ́ sí coincidence ni òun ni ó sínú ọkọ ẹ̀ níbẹ̀ bó ṣe mọ̀ pé wọ́n bá gba èèyàn tó jẹ́ pé tí ó kàwé ló ṣe ń kàwé nígbà tó débi iṣẹ́ àti èèyàn tó jẹ́ graduate tí wọ́n fi gbà ṣe mọ̀ pé ìyàtọ̀ wà láàrin wọn nǹkan tó ń ṣe nìyẹn wọ́n wá gbé ọkọ ẹ̀ wọ́n tẹ̀ ti fún ní promotion yẹn wọ́n wá gbé ahead máa yẹn wọ́n wò pé ẹ̀yin tó wà ní ministry ẹ ti máa mọ nǹkan tí mò ń sọ àwọn sójà police navy wọ́n ti máa wọlé sáà kan tí mò ń sọ
wọ́n wá gbé ahead ọkọ ó ti gbọ́ ti ṣe everything wọ́n ti ṣètò òun ti wá mọ̀ wípé wọ́n ti promote ẹ̀ sí ahead that man yẹn ṣáájú wà ní service but because ọkọ lady yẹn jẹ́ graduate nígbà tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ navy kò ń ṣe primary six kò ṣe secondary school kò yẹ kí n ṣe nd kò ń ṣe nc he is a graduate so ti yẹ ìyá wọn tọ́ wọn gidi gan nǹkan tó fi pa nìyẹn tó fi wọn ní poison jẹ nìyẹn ó lóun ò dẹ̀ mọ̀ kó máa pa nǹkan fún pé kóun fi punish ẹ̀ díẹ̀ ni pé ìgbà tó kú pé òun ò gbádùn wọn jọ ìyá ní ṣeré Moses nìsín kò àwọn òjò ní ìwọ papọ̀ mọ́ Moses gan jẹ́ ti yá ó ti di tó bá ti bí iṣẹ́ dé gan sẹ̀gbọ́ kò ní bẹ́ẹ̀ bọ́dì sọ̀rọ̀ ó máa wọ yàrá ẹni òun náà mọ̀ṣẹ́ máa pinlẹ̀kùn pé kó wá gbóúnjẹ ẹni wọ́n rẹ̀ pé ẹ ṣe wọ́n wọlé so ó ti wà depressed depression ti fẹ́ pa ó ti wà depressed ìyá ní kò sí wàhálà òun dáríjì ẹ̀ ibi tó wó sí òun kó bẹ́ẹ̀ ló máa wó sí òun dáríjì ẹ̀ tẹ́ bá di dọ́rùn kẹjọ máa lọ sọ òun dáríjì ẹ̀ òun mọ̀ kó máa fà ẹ́ bí yóò bá tí ì fà ẹ́ ọmọ òun ò ní sinmi òun ti sọ fún ẹni tó pa gbónúgbó kì í kadùn ẹni tó pa lẹ́mùbá kì í kó sùn ìwọ fún alára àwọn owó fún alára ẹ̀ ń lọ á lọ bá ń bẹ̀ báńkì o sọ fún wípé mí ìsì ẹ̀gàn báńkì bó ṣe lọ báńkì ìyàwó rí yá ní òun ò ní wọlé tí wọ́n bá ṣe tẹ́sítì ọmọ yìí tó bí fọ́mọ òun ọmọ tí wọ́n ṣe tẹ́sítì favour yìí tó bá jẹ́ wípé tí DNA yẹn bá sọ pé Moses ló lọ́mọ ó lóun ò ní wọnú ilé iṣẹ́ bẹ́ẹ̀ ni ó ní àti Moses àti Làbákẹ́ àti favour wọ́n máa kú nílé ni wọ́n bá ní òkè bó ṣe DNA òun kan tó ń jẹ́ kí ni ohun ọ̀mẹ́ tó ní ọmọ òun mọ̀ yìí pé Moses ló lọ́mọ bó òkú tí nǹkan tó ń fẹ́ ṣe wọ́n bá lọ ṣe DNA gba test dé result dé lọ́ọ̀yà ló mú result wá torí gbogbo property ọkọ òun náà fún gbogbo everything anybody wọn bóun dùn wọn kàn ní pé kóun máa tọ́jú ìyá kò pé ọkọ ló máa ń tọ́jú ìyá ẹ̀ máa tọ́jú ìyá kò ó ní ló bá sọ bẹ́ẹ̀ ó ní àdìsùn nígbà tó mú result dé báyìí ẹ̀rù sì pílò lọ́kọ̀ òun ló lọ mọ́ ó ní kì í ṣe pé bá 99.99999 ọkọ̀ òun ló lọ wọn Moses gan ayé ìjà ìrúbà pé irú olóhùn ọba yóò máa sin kó irú olóhùn ọba yìí máa lágbára o wọ́n ti sin ọkọ̀ òun o àmọ́ nígbà tó ń ṣe tẹ́sítì kò jẹ́ ọgbà tó ń ṣe tẹ́sítì yẹn possibility pé Moses ló lọ́mọ kò sí níbẹ̀ so wọ́n ti bí pé kìíní ló lọ́mọ ẹni tó kú gbóhùn ló lọ́mọ ìyẹn lọ bẹ́ẹ̀ ìyá bá ní kò sí wàhálà Moses yóò kókó nílé ọmọ òun màmá ẹ fi Moses lẹ̀ ìyẹn àwọn yòókù ló ń sọ̀rọ̀ ìyẹn ò tẹ̀lé gbà tí ẹ sọ pé Moses kọ́ ló lọ́mọ ó mọ̀ pé ọkọ òun ló lọ́mọ nìyẹn ẹ bá tẹ̀sí rọ́mọ yẹn ẹ má wọ ọkọ òun kiri mọ́ but Moses àtọkọ òun jọra àwọn gan gíga nìkan ni difference Moses àtọkọ òun jọra àwọn gan gíga nìkan ni difference tó wà níbẹ̀ ó jọra àwọn gan ó ní òun ò dá sí àlọ́ máa kúrò nílé ọmọ mi ẹ jẹ́ kí Moses ò kúrò nílé ọmọ yìí náà ni Moses bó sọ pé máa kúrò bó ṣe dìde bó ṣe lọ ogun sẹ́rù báyìí bó sì kan ṣubú ni tọ́gbé Moses báyìí ó ti ń pọ̀ ìjọ ní kò fọ́ọ̀mù ìyá tó ṣì ń bínú lọ́wọ́ pé ó ṣe kíní kan ẹ bá ń gbé ẹ bá wọn gbé kó má tó fojú sunkún ọmọ kí ló ṣe nígbà tó máa gbé hospital wọn ló jẹ poison kí ló jẹ poison ó lóun gbé poison jẹ ó ní ìyá òun bọ òun jà wọn wá ní nǹkan tó ṣe ti lágbára jù ó jẹ poison ó bá ti má jẹ poison ó bá ti má jẹ poison ó ní òun sọ fún wọn pé òun ò mọ papòbọ̀ dáhùn ó ní ìdókòó tóun bá fi lè kú wọn á lè fi Làbákẹ́ lọ́rùn sílẹ̀ àtọmọ ẹ̀ lórí Làbákẹ́ àtọmọ ló fi green god tóun bá ti kú ní ìsọ́nà pé òun lòún pa ọkàn màmá balẹ̀ pé ẹni tó pọ̀ ọmọ wọn ti rẹ́yìn ẹ̀ wọn á lè fi sílẹ̀ pé Làbákẹ́ náà ò bóun sọ̀rọ̀ mọ́ ẹnì kan kò bóun sọ̀rọ̀ mọ́ ayé ti sú òun kọjá kóun máa lọ nígbà tó lajú yá ni pé ó gbádùn ó ṣe máa lọ ó sọ òun lórí burúkú ó sọ pé òun làjẹ́ tóun pa ọmọ òun jẹ́ ó ní lòun máa kú ikú yájú ẹ̀sìn lọ orúkọ òun ti bàjẹ́ káàkiri pé òun báyàwó ẹ̀gbọ́n òun lájọṣepọ̀
ó dẹ̀ ti bá wọn pé gba ẹmọ ni wọ́n ṣàṣún wọ́n ṣàní pòkè káyọ̀ ṣàdáyà wọ́n kúrò ní hospital wọ́n wálé wọ́n wá pé gbogbo àwọn jọ wọ́n wá ní Làbákẹ́ ó ti ṣẹlẹ̀ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ a sì mọ̀ pé Moses kọ́ ló pa àwọn ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀ dẹ̀ ti mọ̀ pé ọmọ tó bí Samson ló ní torí kìí sọ ọmọ Moses gbogbo tó ṣẹlẹ̀ yìí ilé ẹni àti ń jẹ́ èkúté olódodo àwọn sì ti gbà àfi kó fẹ́ Moses o àfi kó fẹ́ Moses nǹkan tó wá fà tó fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n wá béèrè lọ́wọ́ Moses nígbà tó wà ní hospital kí ló ṣẹlẹ̀ Moses wá sọ pé gbẹ̀tà wà kékeré tí gbogbo wọn bá jọ jókòó tí ẹ̀gbọ́n òun táwọn ti ń dàgbà bọ̀ tẹ́gbọ́n wọn bá mú nǹkan lẹ́nu lọ́wọ́ báyìí tó bá fún ìyá wọn pé gbà kí àwọn jẹ ìyá wọn máa gbọ́ máa jẹ tóun bá fún ìyá wọn wọn máa ní mo ti jẹ́ òjòwú ní ẹ́ yẹ́ ni ṣùgbọ́n pé wo olóbùn gbà tó wà kékeré bóde ẹ̀jẹ̀ fi ń jú ọ̀nà ẹ̀ ti gbọ́ ìyẹn àkọ́kọ́ mo fẹ́ kí ìyẹn abiyamọ fi ṣe àríkọ́gbọ́n tó jẹ́ kí n wá sọ̀rọ̀ ẹ̀ jáde ó ní tí òun bá fún mọ́mí òun lówó máa ní ìlú lòun mékè fowó ẹ̀ pamọ́ àfihàn nǹkan ó ní mọ̀tá dáhùn bá fún mọ́mí òun lówó máa gbà lówó ẹ̀ máa kébì dáhùn mọ́mí òun máa ń béèrè owó lọ́wọ́ bọ̀dé òun yìí òun náà ti ń ṣiṣẹ́ o tóun bá mọ́mí òun ní béèrè owó lọ́wọ́ pé kóun gbà ó ní ẹ̀kejì ó ní ẹ̀kẹta ó nígbà tí bọ́dà wọn ṣe navy òun lòun sọ pé òun fẹ́ ṣe military tẹ̀tẹ̀lẹ̀ so ti yẹn ìgbà tó jẹ́ tó ń sọ fún wọn pé òun fẹ́ ṣe òun fẹ́ lọ join army wọ́n mi sọ pé òun ò lè ní ológun méjì nínú ilé òun òbòdà òun ṣe wọ́n jẹ́ kí bòdà òun ṣe ìyàbá ni kó má bínú òun mọ̀ pé òun tiẹ̀ gbogbo tó kà sísẹ̀ sí òun yìí àwọn ò ká sí ọ̀dà má bínú wọ́n fi wá sọ pé wọ́n wá lọlé pé kò sí wàhálà ń bẹ ó sọ pé rárá o ẹ jẹ́ kó lọ ní ọkọ tiẹ̀ níta Làbákẹ́ sọ pé rárá o ẹ kó lọ ní ọkọ òun níta káwọn lọ níyàwó wọn ní àwọn ní South Africa ìbẹ̀rẹ̀ ti mọ̀ pé Moses sọ fún ìyàwó tó wà ní South Africa pé ó lọ lọ́kọ àsìyàn ti lọ lọ́kọ àṣẹ àwòtá ló wà ní South Africa àti kó sí ìyàwó ní South Africa wọ́n ṣáà sọ̀rọ̀ at the end of the day nígbà tẹ́bẹ̀ pọ̀ torí kò tẹ̀ wá sí ohun tẹ̀ lọ ní lọ́kàn mọ́ tẹ́bẹ̀ òun náà fúnra lẹ́yìn náà tẹ́bẹ̀ ìwà pọ̀ àwọn àgbà láti fẹ́ra wọn ìyàwó sọ pé àwọn làwọn ní kẹ́ ẹ fẹ́ra yín àti ṣeun òun ti bímọ 3 báyìí 2 fún Moses ọyọ kan fún Samson ẹ̀gbọ́n tàbúrò bẹ́ẹ̀ ni nígbà tí àwọn èèyàn ń tẹnubọlẹ̀ káàkiri ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ káàkiri làwọn travel out táwọn lọ sí UK ó ní àwọn nǹkan 3 kan wà tó wọn fẹ́ sọ bí Samson ṣe bí Moses ṣe jẹ́ tó láìkò obìnrin tóun ti fẹ́ òun ò tí ì kà kó obìnrin mi báyìí ó máa ń gbé òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ó ní àti ṣeun Moses ò fún ṣeré o kò dẹ̀ fi favour ṣeré favour náà ó fún lórúkọ Samson kò tiẹ̀ fi ṣeré kò tiẹ̀ kí n fẹ́ anybody ti lè bàjá ìgbà táwọn fẹ́ travel out tó ní ibi akán fi favour sílẹ̀ kó máa gbé ọ̀dọ̀ màmá ó sọ pé láéláé àwọn èèyàn ní travel ẹ̀ lè gbélẹ̀ àwọn ìjọ lóyún ó ní ìrìn àjò ìdáláyé ó bá ṣe máa rí ló máa rí ó ní àti ṣeun òun ò rò bẹ́ẹ̀ o ó ní ìgbà òun sọ̀rọ̀ yìí síta fún àwọn èèyàn láti mọ bó ṣe máa ṣe ọmọ kó ń balance nǹkan láàrin ọmọ méjì ẹ̀gbọ́n rẹ ni fílẹ̀ fún àbúrò ẹni fílẹ̀ fún ẹ̀jẹ̀ á máa sọ ṣe don't give your it's your sister ebi ìkíní kan ẹni stop ẹ treat wọn equally kó lè mọ̀ wípé àwọn méjèèjì jọ ní right ni ẹ̀gbọ́n ẹni máa gbé ètò tóbi jù àbúrò ẹni máa gbé ètò kéré jù ẹ jẹ́ kó rí reason tẹ́gbọ́n rẹ̀ sì gbọ́dọ̀ gbé ètò tó tóbi jù ẹ jẹ́ kó rí reason tẹ́gbọ́n rẹ̀ sì gbọ́dọ̀ gbé ètò tó tóbi jù tẹ́ bá bóúnjẹ fún wọn tán ẹ bóúnjẹ yìí kọ́ nìkan kájọkú gbé tiẹ̀ tẹ́gbọ́n ọba yóò kó wá gbà sí bábúrò ọba yóò kó wá gbà sí ayé tá a wà yìí ẹ jẹ́ àtọmọ yìí kọ́ ní o
o ṣe torí èní torí ọ̀la ni ẹ ṣe tẹ́ bá wo story aládìídùn yìí ẹ̀yin tẹ́ ẹ kọ story fún mi mú gbé pátá máa sọ o now kí n tó bọ́ sórí another one story like that ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ story yìí ọ́fíìsì ni máa pè é in my office ọ̀gá ọ́fíìsì gbogbo ọkùnrin tó wà ní ọ́fíìsì nílẹ̀ ti dó tán ò bá jọkọ lé and do you know that this lady is not má jẹ́ kí n tí jọ fún yín ẹ jẹ́ àwọn àbọ̀rọ̀ lọ ẹ ṣé gan thank you so much for watching this wonderful story ẹ bá mi share kẹ́ ẹ dẹ̀ máa like kẹ́ ẹ máa comment bíbí ẹ̀kọ́ you will see me your dream ẹ ṣé ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi wo story yìí orúkọ mi ò yí padà Olúwaṣeun ọmọ Àkànjí